Kí ló dé sí kitchen mi rí báyìí? Mi má bínú, ìgbà tí mo fẹ́ tie job náà lẹ rán mi lọ sí palace. Ìgbà tó dé nǹkan. Ẹ̀yin náà lẹ ní kí lọ tún visitors room ṣe mà. Jù wá, kí ni mo sọ fún ẹ nípa kitchen? Ẹni kò má dọ̀tí rárá. Kí ló wá dé tó fi kitchen mi sílẹ̀? Àzọ́lì pé èèyàn wọ kitchen pẹ̀lú mi kan. Àmọ́ mi má bínú máa ṣe ń sìn. A wá pè mí lóní dọ̀tí àbí? No, mommy. Right? No, ma. A ní mo dọ̀tí. Mommy. Kí ló dé tó fi dọ̀tí? Kí ló dé tó fi dọ̀tí? Mommy, má bínú ẹjọ́. Iṣẹ́ ti pọ̀ jù. Rárá ma. Oúnjẹ nìkan ló mọ̀ ọ́ jẹ. Rárá mommy ẹjọ́. Ó lè ṣiṣẹ́. Yẹ! Yà sókè fún mi! Ọ̀yẹ́! Bẹ́ẹ̀ sí ní kílẹ̀! Tó bá fọ́ mi ní àwòrán, ayé máa fọ́ mọ́lẹ̀. Ọ̀yẹ́! Má ṣe é. Wọ́n kì í ṣiṣẹ́ kí ló fẹ́ kọ́. Wọ́n ní kí ló ṣe é tó ń bọ̀. Ọ̀yẹ́ bẹ́ẹ̀ sí. Ayé mi kò dùn kó máa dòrò. Wèrè ọmọ wà kíkàlẹ̀. Fọ́kùnrin! Lórí burúkú kò máa tún kọ́ máa jẹun lọ.